Tóyìn Àyìnmákù, Fẹ́mi Adébáyọ̀, everybody wọn ò ní sọ pé àwọn ń gbowó kékeré lọ́wọ́ mi, owó ńlá ni wọ́n ń gbà lọ́wọ́ tèmi tí mo dẹ̀ máa san. Táìmù kan wà láàrin ọ̀sẹ̀ kan, Fẹ́mi Adébáyọ̀ gbọ́dọ̀ wà lórí sẹ́ẹ̀tì mi lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan. Nígbà yẹn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Wow. Constant set mi dẹ̀ ló gbọ́dọ̀ wà ti Fathia Balogun. Constant ni o. Owó tó ń wọlé látọ̀dọ̀ mi sọ́dọ̀ àwọn méjèèjì kò ń ṣe owó kékeré o. Àwọn bíi Ọdúnládé Adékọ́lá. Insha Allah. Àwọn Lateef Adédìméjì. Àwọn Lateef gbogbo wọn. Àwọn Fẹ́mi Adébáyọ̀ ńkọ́. Generation yìí ni. Ọba àwọn ló jókòó yìí o. Ṣé àwọn arẹ́ni tó jẹ́ ìtọ́ ní ọba abo ń bolo ti rọ́ba? Ẹ kọ́ sọ. Fathia wà lára àwọn tó jẹ́ kí n padà sí Nàìjíríà again. Ẹ kúrò ní Nàìjíríà nígbà kan ni. Mo kúrò ni. Nígbà tí. Ojú ogun yẹn le gan. Wọ́n ń ṣàgùn ni àbí ẹni náà ṣe. Tóògùn pé gbọ̀gbọ́ ìṣá ó gbọ́dọ̀ ṣubú. Tọ́tún ṣe é hàn sí mi. Sórúkọ náà ni ó fa wọlé àbí nǹkan míì náà. A ní wọ́n ṣe é hàn sí mi báyìí. Ṣé kí ni ogun iṣẹ́ kò kan rẹ̀tò náà? Ó kàn jù. Ó kàn tán. Mi ní mi ìfẹ́ sọ̀rọ̀ débẹ̀ lẹ́ẹ̀kan. Ọ wò pé tí n bá ti mú ẹni yìí. Agbára ẹ̀ rèé. Ẹja kọ́kọ́ mú èlé. Ó kọ́kọ́ mú balẹ̀. Àwọn tó wá ṣe léṣe tiẹ̀ mọ̀ wọ́n. Mo mọ̀ wọ́n. Wọ́n di pàǹpá gidi. Ṣé wọ́n já ilé kan lóòótọ́? Wọ́n di pàǹpá kékeré. Ó mú sọ pé okun táwa rí bọ́mọ mi bá rí àdàrọ̀. Nídìí iṣẹ́ tíátà náà. Bá a ṣe rí tó dáa gan la ṣe rí tí ò dáa rárá. Nítorí pé ìgbìmọ̀pọ̀ marketers tí mi ò ṣẹ̀ tí wọ́n wá jókòó pé bọ̀bọ́ yìí a gbọ́dọ̀ ṣèkà fún òun lèmi. Ṣé wá rí bóyá ní a gbọ́dọ̀ ṣèkà fún yẹn tèmi náà wá gbọ́ mi ì fetí gbọ́ lásán tí mo wá rí pé wọ́n ṣe é lóòótọ́. Ìdí mákẹ́tà ń ti kọ́gbọ́n ẹ̀sà mákẹ́tà ló ń kí ẹ̀yẹn o mákẹ́tà tó ń ṣe ẹ́ nìyẹn o. Àwọn ajánilé kan náà tọ́wọ́ bá sọ. Tí mi ò ṣe kankan fún tí mi ò ṣẹ̀ rárá torí pé ṣé òun nìkan ni ó kọ́kọ́ wá látọ̀dọ̀ àwọn onífíìmù wa. Àwọn akẹgbẹ́ yín. Ta ló ń. Níbo ló ti wá. Tó tún kí n ṣọmọ Yorùbá ẹja wọnú ẹ̀ nítorí pé táìmù tá à ń sọ yìí tí fíìmù mẹ́wàá bá jáde akẹ́yọ̀ kan tó lè la fíìmù mi fíìmù yẹn máa la mi lápá gan. Bẹ́ẹ̀ni ariwo yẹn pọ̀. èmi ni fíìmù mi máa jáde lọ́jọ́ tó jáde tó máa sọ fún ẹ pé kò sẹ́ni tó fẹ́ ta àwìn pẹ̀lú fíìmù Austin wọ́n wá sọ fún ẹ pé tó bá fẹ́ ra fíìmù Austin wọn ò ní fi fíìmù change fíìmù lọ́wọ́ ẹ̀ o máa san káàṣì nígbà yẹn. wọ́n máa sọ bẹ́ẹ̀ fún ẹ sọ tí wọ́n á rí nínú pé ta ni kí ló ṣẹlẹ̀ how far wọ́n wá gàngọ̀ bẹ́ẹ̀ni àti ìjọ ń sọ̀rọ̀ yìí ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Toró ní tèmi gbọ́ o. Kílẹ̀ gbọ́. Wọ́n ní ìyá ìyàwó yín Alájà Ṣẹ̀rífà àbí arábìnrin Ṣẹ̀rífà wọ́n ní màmá ló gbé dání ìyá ló gbówó lẹ̀ tí ẹ fi jọ ń ṣe é torí gbogbo tá a bá ti rí Emmanuel Austin a gbọ́dọ̀ rí ìyá yẹn ń bẹ̀ a tún máa rí ìyàwó yín tí ó jẹ́ Jùmọ̀kẹ́ àbí tí wọ́n bímọ fún yín ṣé business partner lẹ́yìn mẹ́ta ni bó ló ṣe jẹ́ gan. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ sí orí ètò máa ní Oyinmomo lètò ètò náà ní Oyinmomo láti Àgbàlá AK Media Concept níbi tí a ti ń sè tí ó ń dùn dáadáa. Ẹ wá jẹ́ kí a lọ sí àgbàlá wa lọ́hùn níbi tí a ó ti lọ mú àlejò wa pàtàkì wá ìyẹn ọ̀gbẹ́ni Austin Emmanuel. Ẹ mọ̀ káàbọ̀. Ẹ kú ètò. Ṣé mo gbà á? Ẹ gbà á. Ẹ dárúkọ ẹ fún ara lé ẹ fẹ́ ara sọ fún wọn. Orúkọ mi ni Austin Emmanuel. Ọmọ olúbo ní gan. Ọmọ Cross River ni mi Ògòjà. Ẹ kì í ṣe Yorùbá. Àtọ.
kí lẹ wá débi fíìmù Yorùbá Nàìjíríà ni mi gbóná bí yín sí owó dèdè roko àmọ́ ẹ gbé àárín àwọn Yorùbá dáadáa dáadáa. tá a bá ń sọ nípa iṣẹ́ sinimá tí àwọn èèyàn fi mọ̀ yín lénìí bó lẹ ṣe bẹ̀rẹ̀ kí ló sún yín sí díẹ̀. Kò sí nǹkan tó sún mi dídì ẹ̀rí pé mo ní passion sí iṣẹ́ yẹn lọ. Bíi 25 years ago ni a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. 25 years ago. 25 láti wá ń diṣẹ́ tí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. bẹ́ẹ̀ni. nílùú wo. nílùú Èkó. ó ṣe Ògójà lọ́hùn. ìlú Èkó ni. ta lẹ darapọ̀ mọ́ ta ló ń bá yín ṣe ta lẹ ẹjọ́ ń rólù papọ̀ ńgbà náà lọ́hùn. ọ̀gá mi ti ikú ṣàgbà wa ọ̀gá méjì ni mo ní. méjì. bẹ́ẹ̀ni Àjígìjàgà ni ọ̀gá mi pẹ̀lú broken bottle ilé ẹ̀rù pọ̀ àwọn méjì ní ọ̀gá mi. ṣé ẹ mọ Emir Rashidi sẹ́ńtì mi bá mú. ọmọ Àjígìjàgà. agbára lọ. ọdún mẹ́lẹ̀ fi á rò pẹ̀lú Àjígìjàgà kó tó di pé a. ó ti mú pẹ́ lọ́dọ̀ wọn gan-an kó tó di pé Ọlọ́run ṣàmì sí nǹkan tá à ń ṣe. ṣùgbọ́n àwọn fíìmù tẹ́yìn ṣe ń gbà yẹn lọ́hùn ọba ní generation lọ́tún ọba ní generation lọ́sì Àjígìjàgà ò sí ń bẹ̀ ń gbà yẹn ò sí mo bá wọn ò kí ń kópa. wọ́n máa ń wà ń bẹ̀ nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní produce. sọ máa ń wà mẹ́gbà tó dé time kan èdè àìyedè kan wáyé láàrin mi àtọ̀gá mi. but time tá a máa fi parí ẹ̀ kò ń ṣe pé tó lọ fà náà torí pé ọ̀gá mi jẹ́ ẹ̀ pé wọ́n máa ń kírun gan wọ́n dẹ̀ máa yé ti forgive. wọ́n máa ń kírun gan ṣùgbọ́n Àjígìjàgà tẹ̀ ń sọ pé Àjígìjàgà amúgbó ni ọmọ ọ̀tá ni. kì í ṣe ọmọgbó rẹ̀ kì í ṣe ọmọ ọ̀tá wọ́n dẹ̀ máa ń mu sìgá gan àwọn nìkan ló máa ń mu sìgá débi tó ti fẹ́ ṣàlù àlà wọ́n á sọ lẹ́ẹ̀mbẹ́ wọ́n sọ fún wa pé ṣẹ̀ ní sìgá. ṣùgbọ́n nínú fíìmù ó lè mú gbó kó sọmọ ọ̀tá kó fọ́gbò mọ́lẹ̀ fún gbogbo ẹ̀ nínú fíìmù nǹkan ṣùgbọ́n lójú ayé wọn ṣọmọ ọ̀tá ọmọlúàbí ni akírun ni gidi tó ń ṣe kékeré o wọ́n tẹ̀ kí mísì ẹ̀ nù kò sí nǹkan tẹ́ ẹ̀ bá máa ṣe lọ́wọ́ bàbá máa sọ fún yín pé táìmù ti tó a ní kẹ̀tẹ́ pọ́s. alọ́kírun. wow. so ọ̀tọ̀ nìkan tá à ń rí inú fíìmù ọ̀tọ̀ ni ẹni tí a mọ̀ lójú ayé ẹ wá ní ẹni máa yẹ ti forgive èèyàn. wọ́n máa yẹ ti dáríjì yàn kí n tó mọ nǹkan tí mo ṣe fún wọn gó pẹ́ torí pé mo kọ́ wò pé kí mo ṣe fọ́gá mi gbà tó wá yá mo wá lọ bá wọn ọ̀gá ní orí ẹ̀ ò pé ni ṣé ìwọ wá bí mi pé kí ló ṣe mo ní kò yé mi náà ni ó nítorí pé o ò fẹ́ wá béèrè lọ́wọ́ èmi tí mo jọ̀gá ẹ̀ pé kí ni reason tí mo fi ń bínú sí ẹ̀ mo wá ní kí ló dé sà àmọ́ ọ̀rọ̀ àárín èmi àti wọn ni. ẹ̀rẹ́ kí àwa tí à ń béèrè ká mọ̀ àtàwọn tó ń wò yín lé. ọ̀rọ̀ àárín èmi àtọ̀gá mi. kì í sọ̀rọ̀ obìnrin. láìláì. kì í sọ̀rọ̀ owó. láìláì. ọ̀rọ̀ fíìmù kọ́. ẹ̀yẹn má wọ̀rì. tí a bá ní ká wò dáadáa nígbà tí èèyàn kan jáde tó ní òun ọba new generation orúkọ yìí kí ló mú yín sọ bẹ́ẹ̀ ńgbà náà generation tí wọ́n sọ yìí àwọn òwò àtàwọn òwò ni. Actually nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ orúkọ yẹn mo fẹ́ lè sọ pé àwọn fans lọ bẹ̀rẹ̀ sí ní pè mí bẹ́ẹ̀ mi nǹkan dédé pera mi bẹ́ẹ̀ ó tó táìmù kan so award kan mo lọ gbà lọ́jọ́ náà lọ́hùn mi tẹ́ mọ award tó prepare fún mi ìgbà tí mo débẹ̀ èrò lórí mi ìgbà tí wọ́n máa gbá award jáde wọ́n kọ bá new generation síbẹ̀. award ni. òun ló kọ́kọ́ bí orúkọ yẹn wọ́n á pè tí organize award yẹn gbà I don't understand yóò ní ọba new generation láti ṣe pẹ̀lú award tó fún mi ó ní ẹ̀sà generation tàwa yẹn lọ bá wọn àkọ́dédé kọ́ sí àti ní Ọláyà Ìgbè ọba àwọn bàbá wa ṣùgbọ́n báyìí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ̀yin lọ bá wa báyìí. àwọn bíi Ọdúnládé Adékọ́lá Insha Allah àwọn Lateef Adédìméjì àwọn Lateef gbogbo wọn àwọn Fẹ́mi Adébáyọ̀ ńkọ́ generation yìí ni ọba àwọn ló jókòó yìí o ṣé àwọn arẹ́ni tó jáde tó ní ọba abo ń bolo ti lọ́ba. ẹ kò sọ wọ́n lè wí. wọ́n lè sọ ọ máa clarify ẹ̀ fún wọn. àpàràbà àjíṣòro ni ṣé ẹ fún mi clarity bẹ̀ ẹ fún mi clarity bẹ̀. nítorí pé àwọn èèyàn máa sọ fún wọn pé
ẹni tó fẹ́ sọ fún wa ní èmi tí mò ń bá yín sọ̀rọ̀ tí mò ń bá yín fa fíìmù Austin mo fi dàgbà. Ìwọ tó bá wà ní 30 years báyìí wàá sọ fún wọn pé kí ló ń sọ fíìmù Austin lèmi fi dàgbà nulẹ̀. ní òye mi dáadáa. Wọ́n sọ fún wọn ní pé Austin wa kéré ni. wọ́n sọ wá kéré náà ayé ni. ẹ̀mọ́ tó máa ṣe báyẹn sídìí ni wọ́n sọ wá kéré náà ayé ni. àgbélébí pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n káàkiri àgbáńlá yẹn ti àmúwa Austin Emmanuel ni ọmọ Ògójà ọmọ Cross River tó wá ń sọ Yorùbá bí ẹni láyìn ẹ fẹ́ Yorùbá o. mo fẹ́ Yorùbá ló bímọ fún mi. à ń bọ̀ ń bẹ́ o á débẹ̀ dáadáa nígbà tí ẹ wá ń tẹ̀síwájú nígbà kan ni o tí wọ́n bá gbé fíìmù 10 jáde bíi 2-3 tó máa làmìlaka ń bẹ̀ látọ̀dọ̀ Austin Emmanuel ni ẹ̀yin àti alájà kan àti ọmọbìnrin kan pupa ṣọ́rọ́ báyìí lè má sábà wà lórí náà bó o ní àárín ìgbà yẹn bó o lásìkò ẹ ṣe rí bó o lẹ ṣe kó. bó ṣe bí mo ṣe kó ìyá ìyàwó mi ni Sherry Ayilara yẹn ìyàwó mi ni Jùmọ̀kẹ́ Ikúdàísí that is my ex-wife. àbọ̀ ń bẹ̀ náà á débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ìgbà yẹn tí fíìmù wà ariwo pọ̀ Austin níbí tọ̀hún náà lọ́hùn gbogbo àwọn èèyàn ṣáà ń wò ẹ lọ ya aláàfáà kan bá yín náà sókè ni àbí ọgbọ́n rẹ̀ dá sí. wọn kì í dá ọgbọ́n sí pé kíyàn jẹ́ èèyàn nu ayé tó wáyé pọ́n máa ń dá ọgbọ́n sí pé kíyàn jẹ́ èèyàn nu ayé ni gbogbo èèyàn tó wà nílẹ̀ ayé ló máa jẹ́ èèyàn torí pé kò sẹ́ni tí ò kì í lọ pé ẹ bá mi ṣàdúrà o ẹ bá mi ṣe gbá everybody ló máa ń lọ pé ẹ bá mi ṣàdúrà àmọ́ bá a ti kọ́ ò ní yẹ ń pé nǹkan tẹ́ni yìí máa jẹ́rìí inú ayé gbogbo nǹkan tí ò bá wùn ìdádúrà ni o kó má ṣàdúrà rárá á jẹ́ nǹkan tó fẹ́ jẹ́ yẹn. kí ló kọ mákẹ́tà tó ń gbé yín báyìí mákẹ́tà tó ń gbé kí ló kọ rẹ̀ ń gbà yẹn. Nùrẹ́tò ń kọ́ báyìí. Nùrẹ́tò ṣé kí ni kí n fò ni. ṣe fẹ́ fò bẹ́ẹ̀ ni àbẹ́yìn gan ni Nùrẹ́tò ni tó ń gbé rẹ̀ jáde. èmi kọ́. kí á ní agreement àti Nùrẹ́tò torí Nuru jẹ́ tó dáa gan àbúrò Olasco Films ìyá kan náà bàbá kan náà ló bí wọn. ṣe rí táìmù tí ẹ̀ ń sọ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ bíìfù yẹn pẹ̀lú Nùrẹ́tò tó tíkí gan. àwọn ló ń bíìfù Nùrẹ́tò. gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́. táwọn ọmọdé mákẹ́tà bíi tiẹ̀. bẹ́ẹ̀ni. bíìfù kásán ní Yorùbá inú níbí ni kọ́lẹ́ ń pè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ó rí ní rí pé ṣé wọ nìkan ni nítorí pé táìmù tá à ń sọ yìí tí fíìmù 10 bá jáde akẹ́yọ̀ kan tó lè la fíìmù mi fíìmù yẹn máa la mi láká gan. bẹ́ẹ̀ni ariwo yẹn pọ̀ èmi ni fíìmù mi máa jáde lọ́jọ́ tó jáde tó máa sọ fún ẹ pé kò sẹ́ni tó fẹ́ ta àwìn pẹ̀lú fíìmù Austin wọ́n wá sọ fún ẹ pé tó bá fẹ́ ra fíìmù Austin wọ́n ní fi fíìmù change fíìmù lọ́wọ́ ẹ̀ o máa san káàṣì. nígbà yẹn wọ́n máa sọ bẹ́ẹ̀ fún ẹ sọ tí wọ́n á rí nínú pé ta ni kí ló ṣẹlẹ̀ how far wọ́n wá gang up bẹ́ẹ̀ni àti ìjọ ń sọ̀rọ̀ yìí ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alhamdulillah Jésù ṣeun o. ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ṣeun o. torí Nuru mi fẹ́ sọ̀rọ̀ lọ jù. ìjà sọ kó lè jẹ́ kó fáwọn tó ń wò wá káàkiri àgbáńlá ayé ni ẹ̀kọ́ ni. wọ́n ṣèkà fún ni. wọ́n ṣèkà fún. ohun ò sí lójú ọ̀nà yẹn tẹ́lẹ̀ ní ṣókàn ó sáwọ̀ ni. kò sáwọ̀ ó wà lójú ọ̀nà yẹn. ọmọ náà gbà ni. ọmọ náà gbà tí wọn ò rò pé ó máa tó bẹ́ẹ̀ ó máa dín ńlá bẹ́ẹ̀ yẹn òun ni Nuru Nùrẹ́tò Films bó ṣe wá tó yẹn nínú ayé òun nìkan lẹ́yìn tí mo di bá pàdé rí ní mákẹ́tà tó lóyà. tó àwọn èèyàn ròyìn mákẹ́tà dáadáa o. àwọn ló yàtọ̀. wọn yóò ròyìn wọn dáadáa o. number 1 lòun ní loyalty. sí ẹni tó ń gbéṣẹ́ fún un sí actor sí producer. Nuru nìkan ló máa sọ fún mi pé Austin ẹ ṣàánú mi o ẹ jẹ́ kí n jẹ́ nǹkan tí mo fẹ́ jẹ́ inú ayé. ó tó stage kan tí fíìmù mi bá tà dé level kan a ní Mr. Austin ẹ send account yàtọ̀ sówó tó ra fíìmù yẹn lọ́wọ́ mi
most of the people mọ̀ pé kò gbowó fún mi ya fíìmù. ọ̀pọ̀ tá a gbọ́ ní wọ́n ló ń gbowó fún yín ni o. kò tí gbowó fún mi ya fíìmù ju fíìmù ẹ̀yàn kan rí inú ayé ẹ̀ pé Austin ẹ̀yin náà wá gbowó fíìmù yìí ẹ lọ ṣí wa ẹ̀yàn kan ni. ṣé ẹ rí gbogbo fíìmù tí mo ṣe fún pátá inú ayé kò jẹ́ mí ní £1 rí. ní ìdọ̀la kò tí jẹ́ mí ní £1 rí owó mi ṣẹ́kù sọ́wọ́ nù rẹ̀ tó ẹ̀rọ. bó lẹ́yìn dọ́gbọ́n sí ti ẹ lọ sóko jáde ni. mi ì lọ dé ara àwọn nǹkan tí àwọn èèyàn fi rò bí olóògùn nìyẹn. òun mú yé sọ fún yín lẹ́ẹ̀kan pé nǹkan tó wá máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ nǹkan tí ò ní ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀. ní ṣẹlẹ̀ láéláé. bẹ́ẹ̀ni àṣe dáadáa nú ayé àmọ́ máa sọ fún àwọn kan pé nígbà táwọn kan ní Austin kò dàbí títẹ́lẹ̀ mo ní ṣé mugun ni ẹni ṣé star mi ò ní jáde ni. ṣé star mi ò ní jáde. ṣé star mi ò ní jáde ni mo pìpì ara mi lẹ̀ dọjọ́ èní torí tẹ́nìkan bá dé tó pariwo jù mí lọ ẹnìkan náà ló wà ń bẹ̀ kí n tó wá pariwo jù lọ. ó ti yé wa so tẹ́nìkan bá wá dé ní èní tó wá pariwo ó pariwo ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo ti pèpè àpẹ́ nìkan ń bọ̀ náà tó wá pariwo délé yìí lọ. so èmi ẹni tó pariwo yẹn lábẹ́ bó tilẹ̀ hùn kó jẹ́nu ayé legend ni mo jẹ́ sí i. torí kò sọ pé fẹ́ kọ ìtàn fíìmù Yorùbá máa kọ́ pé Austin tí mo dárúkọ Austin Emmanuel ẹni tó wá ń pariwo lọ́wọ́ yẹn náà ẹlòmíì tún sì ń bọ̀ wá pariwo jù lọ. àdúrà táwọn máa gbà ní pé ká má tọrọ jẹ lọ́wọ́ ara wa. Allahumma àmín Allahumma àmín. ẹ wá ariwo tá a sọ yìí ẹ mọ̀ jà lo ariwo bí ẹni bùkù ni ìràwọ̀ tá a sọ yìí òkìkí tá a sọ yìí ọlá àtọ̀là tá a ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ lò fún sáà yẹn ó tó bí ọdún mélòó lẹ fi lò ó. mo sì ń lò ó. ẹ sì ń lò ó. agbára Ọlọ́run ògo ń tán lára ọmọ ológo kò sí bọ́jú bẹ́ẹ̀ ṣe tẹ́nìkan bá ń pariwo lé ní yẹ́ ò ní pé ẹni tó pariwo lánàá ti lọ àbógo ẹ̀ lọ tí n bá ṣe ń bọ̀ nílẹ̀ wọn máa rọ́ pé Austin náà ló dé yẹn kí ló yẹ tí mi ò ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sì ń lò mo dẹ̀ máa lò ó dọjọ́ ogbó. aláàbàmì tó kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. fún ẹni tí ẹ wá káàkiri àgbáláyé a sọ pé ẹni tí a mú lónìí tẹ bá ń gbọ́ Austin Emmanuel ńlá ni ó jẹ́ nínú ayé gbajúgbajà òṣèré tíátà tí ó làmìlaka dáadáa ni wọ́n ní àwọn kì í ṣe ológo àná o ológo òní ológo ọ̀la ni ohun tí ó wá ṣe mí dáadáa nípa arákùnrin òun náà ní ti èdè Yorùbá tí wọ́n sọ wọ́n ní ọmọ Ògbójàlá wọn ní ìpínlẹ̀ Cross River lọ́hùn tí wọ́n bá lè sọ Yorùbá dáadáa báyìí bẹ́ẹ̀ kí ká kí yín ká lù yín lọ́gọ̀ ẹ̀nu ni ká bá ní ká kà ní méní méjì mẹ́ta mẹ́jọ mélòó gan lè ṣe fún iléeṣẹ́ Nùrẹ́tò ní fíìmù. mo lost count tó ló pọ̀. yóò tó 500 ní. inú kò tó bẹ́ẹ̀ mi ń ka ni torí mo ya fíìmù fún gan. ṣùgbọ́n pọ̀ dáadáa láàrin ọdún mélòó sọdún mélòó. káàkiri bí arídá láàrin bí ọdún 10. dẹ́sà ń yà lọ ẹ̀kan ń dálẹ̀ lọ. ń dálẹ̀ lọ. ẹni ẹ̀kan pé lẹ gba owó lọ́wọ́ Nùrẹ́tò bọ́lẹ̀ tí a rí kápítà bọ́lẹ̀ tí rówó bọ́lẹ̀ tí rí gbẹ̀mù tẹ́ fi ya fíìmù torí àwọn fíìmù yìí ń dùn lóòótọ́ ẹ mọ̀jà parọ́ èmi wò dáadáa. ọmọkùnrin ni mí. bọ́lẹ̀ tí rí. àti rówó yẹn náà ìyẹn máa jámánjámá náà ni. toró ní tèmi gbọ́ o. kìlẹ̀ gbọ́. wọ́n ní ìyá ìyàwó yín Alájà Ṣẹ̀rífà àbí arábìnrin Ṣẹ̀rífà wọ́n ní màmá ló gbé dání ìyá ló gbówó lẹ̀ tí ẹ fi jọ ń ṣe torí gbogbo tá bá ti rí Emmanuel Austin a gbọ́dọ̀ rí ìyá yẹn ń bẹ̀ a tún máa rí ìyàwó yìí tí ó jẹ́ Jùmọ̀kẹ́ àbí tí wọ́n bímọ fún yín ṣé business partner lẹ́yìn mẹ́ta ni bó ló ṣe jẹ́ gan. Jùmọ̀kẹ́ ò kì í ṣe oní fíìmù látilẹ̀ èmi àti ìyá Jùmọ̀kẹ́ ló ní fíìmù tájọ wà like bí a mọ́ra wa wọ́n wá látọ̀dún fa wọ́n bá wa ní ìjú Ìṣàgà sọgbà tó dé sí ìjú Ìṣàgà mi meeting ọjọ́ tó kọ́kọ́ dé àráyè sọ̀rọ̀ mi ò sí bẹ́ẹ̀ so wọ́n ti wá sọ̀rọ̀ mi ọkọ̀ wá sí àdúgbò yẹn ni ọkọ̀ wá síbẹ̀ so wọ́n wá join àwọn ní fíìmù tó wà bẹ́ẹ̀ wọ́n ti wá sọ̀rọ̀ mi ní meeting yá Austin wọ́n máa ń pè mí ní Yahuze ńgbà yẹn. Yahuze. ìgbà yẹn orúkọ ìtìdè so wọ́n ti wá ròyìn mi gbé Yahuze wá sí meeting lẹ́ni meeting ò bá dẹ́ dùn wọ́n wá ń ta ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àti Yahuze bá wá meeting owó ìgbà máa dùn ṣàgbé owó ìgbà bọ́rin ìyá ó máa dùn so ọjọ́ tí mo wá meeting
ní next meeting so mo ṣe dé èmi dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pọ̀ tó mẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ ó pè mí ó tẹ́ mi lọ́rùn gidi kó jẹ́ pé owó mọ́tò nìkan ló máa kó lọ́wọ́ mi down kí wọ́n á ṣe bí ẹni pé kò sí lọ́wọ́ mi tó dẹ̀ wà lọ́wọ́ mi mo máa jẹ́ kí gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn kó rẹ́rìn tí n bá rí yín tẹkọ̀ lejú màá kàn fi style máa bá mi sọ̀rọ̀ rí o onífíìmù dẹ̀ ni ẹ wá ń lejú pé màá kàn fi style ṣeré wá sọ́dọ̀ yín kí ló ṣẹlẹ̀ ṣẹ́ ń bá mi jà ni mi ì bá yín jà mi àti yóò ní iṣu ẹ̀ ń lejú wà ní àkàn báyìí ló ń ṣe òun kí lẹ fẹ́. bọ́lá ṣe dá yín nìyẹn. lágbára Ọlọ́run àwọn tó bá ń wò wá ń sìn tá a ṣe wà yìí tó jẹ́ àwọn tó close mọ́ mi wàá sọ fún yín pé ẹ ti ṣerú ẹ̀ fún rí tó pọ̀ tí wọ́n máa sọ fún yín pé Boston ṣe ilé ìsọ yẹn ẹni tó bá mọ̀ mí rí tó bá wò mí lọ́ọ̀kan á ní tí bọ̀bọ̀ ìṣe súnmọ́ ṣá mi ò súnmọ́ mi ò dẹ̀ ní ṣe mo ṣe súnmọ́. ẹ kó gbọ́ṣẹ́ ìwò náà. wàá kọ́kọ́ súnmọ́ mi náà torí pé number one nínú ayé gangan I hardly sọ pé kí n ta lélẹ̀ láyé mi lè sọ tẹ́niyẹn bá ṣẹ̀ mí gan mo máa ń tètè gbàgbé nǹkan ó ní láti rán mi létí pé ó ṣẹ̀ mí ní nǹkan tó ṣe fún mi torí pé tó bá ti lọ pé bí 2 months màá ti gbàgbé pé nǹkan tó ṣe fún mi rè ó ti lọ́ǹgì jù mo kàn máa rántí pé ẹni ìjẹ́ ṣẹ̀ mi ò bọ̀ mi ti gbàgbé nǹkan tó ṣe gangan yẹn so definitely tó bá sọ fún pé kí n má bínú máa yètè gbà torí kí mi rántí nǹkan tó ṣe fún mi kí ni ìyẹn lè le gan débi pé tí máa rántí mo lè má lè dáríjì ẹ̀ bọ́ mo ti gbàgbé so tó bá sọ pé ìyàwó dà má bínú kò sí wàhálà ó ti lọ ó dẹ̀ ti lọ nìyẹn. nígbà tí a bá pàdé ìyá kí ló ṣẹlẹ̀. ẹ padà sórí ẹ. àtúndì ibẹ̀ náà láti fàdé bí. ìgbà tí mo wá pàdé ìyá wa pè mí bó ṣe ròyìn ẹ lòun ṣe bá mo níbi tí báwo ni kò wọ́pọ̀ nú èèyàn kan ròyìn ẹ̀ tó yẹn kó dẹ̀ dé tí ò tí pẹ́ tó dẹ̀ ṣe the same thing tó ròyìn nípa ẹ̀ ibi tẹ́mi àti bàbá àti yìí tẹ ọ́ fún yẹn láti bẹ̀rẹ̀ sí ní ṣeré nìyẹn mọ́ra wa wọ́n ní àṣé mo lè wá kí àwọn ní ṣọ́ọ̀bù kò sí problem pé tí n bá ti ń kọjá ń gbà mí máa yá sí ṣọ́ọ̀bù yìí gbó ní ṣọ́ọ̀bù yìí wá wọ́n júwèé fún mi wọ́n ti dé ṣọ́ọ̀bù sọ fún àbúrò wọn àtọmọ wọn lóbìnrin. bí àwọn ti palẹ́ nìkan ìyàwó sì ló ń jẹ́. kíní yẹn ló trigger ọmọ wọn lóbìnrin. ìyẹn Jùmọ̀kẹ́ bó fẹ́ mẹni tí màmá wọn ròyìn yìí. ìgbà tí mo débẹ̀ mi mọ anything mi kàn lọ kí wọ́n tèmi so mo dẹ̀ jókòó so mo tún wá ṣe the same thing tí ìyá sọ fún wọn yẹn nínú ṣọ́ọ̀bù wọn lójú Jùmọ̀kẹ́ àti àbúrò ìyá. torí mi ò mọ̀ pé ìyá ti sọ̀rọ̀ àbúrò ìyá náà fi ní tíátà làwọn náà ni. èmi ò wá mọ̀ pé ìyá ti sọ̀rọ̀ mi fún wọn bẹ́ẹ̀ ẹbí ẹ̀ so mo tún wá ṣe the same thing so bẹ́ẹ̀ lọ́mọ tí mo gbà irú èèyàn wò lélẹ̀ ó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ ó ló máa ń ṣiṣẹ́ fún mi ní ṣọ́ọ̀bù hairdresser so mo ṣáà wà ń bẹ́ẹ̀ ìgbà tó yára mi ni mo ti ń lọ ìgbà yẹn fóònù àwọn fóònù Siemens yẹn ló wà ń ta. ọ̀rọ̀ tẹ̀sán ti pẹ́ bí ọdún mélòó. ó ti pẹ́ o ṣe 2001 2002 láyé àwọn sàjẹ́mù ibi tẹ́ ń lọ gangan ni àwọn treasure triumph àwọn Siemens àwọn Siemens ni àwọn Alcatel àwọn àrẹ̀bá mi ò lè mọ fóònù tá à ń sọ yìí mo lè mọ ọmọ sọ tí ń lọ. so ó wá mi ṣàmọ bí ó dẹ̀ pórí fóònù mọ́ mi ẹ̀ ó kọ́kọ́ béèrè nọ́mbà mi mọ̀ fún ìgbà tó yá ó kọ̀ pè mí báwo ni nǹkan ní kí n kíyìn ni mo ní kí sí wàhálà àbílẹ̀ àti mi àti ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni so mọ́ mi ò kọ́kọ́ mọ̀ pé à ń fẹ́ra wa. ṣé ìjọ tẹ́ ti bẹ̀rẹ̀ sí ọ̀nà ni ìfẹ́ ti wọlé. kò tí wọlé bẹ́ẹ̀ yẹn kò máa ń sọ̀rọ̀ lórí fóònù sọ̀rọ̀ ìgbà tó yá a bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa nígbà tó yá mọ́ mi ò mọ̀ pé à ń fẹ́ra wa bọ̀ mọ́ mi ẹ̀ jẹ́ nítorí pé ti láìkì mi mọ́ mi ẹ̀ ti sọ pé ọmọ wọn lè fọ ní tíátà nígbà tó wá yá èmi dẹ̀ máa ń rísìkì nǹkan gan gbogbo àwọn tó jẹ́ cameraman gidi lénìí tó jẹ́ lightman tó ti gbẹ́ máa wò ó pé ẹni yìí tó bá dọjọ́ kan máa kọ́ gbèlú láyà pé wọ́n ló máa ṣìyà fíìmù yìí máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa. irú àwọn ṣàkọ́ ẹ̀kan. mo ti ọ̀n tó ń kó kámẹ́rà ń gbà yẹn tó máa ń kó kámẹ́rà wá sí location mo ti study ẹ̀ mo wá pè lọ́yọ̀ kan mo ní Afúnṣọ́ Kazeem wá ti mọ̀ ń pa kámẹ́rà yìí dáadáa ó ní Austin mo mọ̀ gan kí ló dé tó kí wọ́n ya fíìmù èyí ni mo ṣe bẹ̀rẹ̀ lọ́ndà blessing ni okay ní ọ̀yọ́ wa gbé kámẹ́rà dé máa ní gbé kámẹ́rà yẹn
ó gbé sẹ́ẹ̀tì ẹ̀ ó sẹ́ẹ̀tì ẹ̀ kámẹ́rámà ni ẹ̀ ó ní wọ́n bá mi ń ṣeré ìwọ ló máa ya fíìmù tàbí yá ẹ̀ ó níbi tí báwo fíìmù mo ní ṣẹ́rù ń bá ẹ̀ ó ní gan. ó jẹ́wọ́ kí ló ń bá lẹ́rù. kò ìjà odidi fíìmù ló máa ń kó kámẹ́rà tẹ̀lé àwọn ó máa ń kó kámẹ́rà ni ó fẹ́ bá ṣe oníṣẹ́ jẹ́. ó máa ń kó kámẹ́rà Afúnṣọ́ Kazeem lónìí ó ń ya àwọn iṣẹ́ ńláńlá ni kò ń ṣe báyìí lénìí báyìí àwọn iṣẹ́ tó ẹni tó kọ́ fi dán wò Austin Emmanuel ni mo sọ pé ya gbé kámẹ́rà wáyà. ìgbà tí mo fẹ́ gbé Aníṣẹ́rẹ́ náà mo kọ́kọ́ fi Aníṣẹ́rẹ́ sẹ́yìn Afúnṣọ́ Kazeem máa tẹ̀lé wọn ní kí bàbá kíní kan ìgbà tó yá ó ní fíìmù kan tí mo bá fẹ́ ṣe mo wá pe Afúnṣọ́ Kazeem mo ní bàbá déètì yẹn máa sọ̀rọ̀ yìí mo kàn pa Aníṣẹ́rẹ́ ni alpha àṣọ ti mọṣẹ́ ó ní mo ti ń try so mo ṣe fi ẹ́ sọ̀dọ̀ Fúnṣọ́ ti pẹ́ ò tí ì mọ̀ ó ní bàbá mo mọ̀ ọ́ mo kàn fẹ́ bẹ́ẹ̀ náà ni ìwọ ló máa ya fíìmù tá a máa bẹ̀rẹ̀ lọ́la. eré ló pè é tó sì yá gidi nǹkan tó fi ń jẹun dèní. Aníṣẹ́rẹ́ kọ́ lónìí. ó ti ń jẹun dèní tó fi jẹ́ èèyàn tó fi ń ya gbogbo mísíkà àwọn mùsùlùmí pátápátá ó máa wà lára 1 2 3 to 1 to 4. báyìí dèní. bó wà ní àwọn Aníṣẹ́rẹ́ àti ọ̀gbẹ́ni tẹ́kọ̀ dárúkọ yẹn bó láàrin ilé ni. àríwá kò sí nǹkan tó ṣàárín wa. wọ́n ṣe dáadáa. púpọ̀ nu wọn kò ń ṣàwọn nìkan pọ̀ àti àtúrẹ́sì àti ọ̀pọ̀. ìgbà tẹ́ wá padà mọ ẹni tó padà di ìyá ìyàwó yín bó wà ló ṣe di pé gbogbo fíìmù tí Austin Emmanuel bá ṣe Alájà Ṣẹ̀rí àbí orúkọ wọn yẹn àti Jùmọ̀kẹ́ àárẹ̀ àwọn ẹjọ́ máa wà náà láti bẹ̀rẹ̀. mo rísíkì Jùmọ̀kẹ́ náà di àtúrẹ́sì ni kò ṣe rìhásà. kì í ṣe ní tíátà. rárá. ẹ wá rísíkì ẹ. mo fẹ́ ya fíìmù kan mo wá pe fíìmù yẹn ní Kenny ọmọ Táíwò ń gbà yẹn mo kàn jókòó rí kí ni mo fẹ́ ṣe fún ọmọ yìí náà mo kàn pé ni ṣé o mọ máa act onírọ̀ o mi ò act o act o. ó sì ti bímọ àbí ò tí ì lóyún fún gbà. kò tẹ̀ sí lóyún kò tẹ̀ tí. ẹ ṣe wá ṣiṣẹ́ wọléwọ̀de. ibẹ̀ ni mọ́mí ẹ̀ ti funra mọ́mí ẹ̀ kò tí mọ̀ kó àfẹ́ra wọn ẹ̀ lídùú ẹ̀ mọ́mí ẹ̀ fi gbọ́dọ̀ funra so mo wá ní ṣe máa act ó ní òun wà irọ́ ọlọ́run wájà òun act kí ló ń ṣe o lè act ìyàwó sì mi ò lè act mi ṣe o mo ní wàá ṣe lọ́ra aṣọ púpọ̀ mọ́mí ẹ̀ wá pè mí ìyàwó sì kí ló dé tó ṣe pé o láìkì risk láyé náà ṣé actress ni Jùmọ̀kẹ́ ni. màmá rẹ̀ gan fún ẹ. mọ́mí ẹ̀ ṣé actress ni Jùmọ̀kẹ́ ni tó fẹ́ fi gbá odidi lead role fíìmù. lead ni látòkè délẹ̀. so sì ṣe. bàjẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ fíìmù nìyẹn tí fíìmù ti wá ṣé rí lead ẹ̀yọ kan tó ṣe yẹn ó trigger ẹ̀ ni. èmi náà tiẹ̀ ní nǹkan báyìí lára. àwọn kan ní nǹkan báyìí lára ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. ọ̀rọ̀ tí àwọn máa ń gbé káàkiri ẹni ń padà síbẹ̀ tí wọ́n sọ pé ìyá ló kówó lẹ̀ sọ̀rọ̀ débẹ̀ o. àwọn ọlọ́mọ ibi tó ti gbọ́ sítórì wọn. màmá ò kówó lẹ̀. àwọn ọlọ́mọ ibi tó ti gbọ́ sítórì wọn. kí ló wá padà dáárín àtìyá àtẹ̀yìnrú tó fi wá di pé bí àyàwó gan ó tún padà wá kúrò ní tó fi di x nínú ìgbé ayé kí ló fà á kí ló dà nǹkan rú. nǹkan tó dà nǹkan rú lọ fún àbọ̀ kò ń ṣe orí prógámù ìlànà máa sàn yẹn. èyí tó ṣe kókó ni pé x mi ni ìyá àwọn ọmọ mi. ó tiẹ̀ ṣàbíamọ fún yín dáadáa. méjì. Ọlọ́run wò wọ́n Ọlọ́run dá wọn sí. àmín. Ọlọ́run ṣe wọn ní ọmọ alálùbáríkà. àárín àti màmá wọn kọ́ kí ló dànù àyè àti màmá rú. wọ́n sì bá mi sọ̀rọ̀ lánàá èmi àti màmá ń sọ̀rọ̀. kò affect ìpínyẹ̀yìn àti ìyàwó yín kò gún mọ̀mọ́ rárá ṣó kò gún wọn ni. ó gún torí pé mo kàn ṣe bíi ọmọ tó bí ń léèrè ni mo ṣe bí ọmọ tó bí ń léèrè torí pé bí ti máa tẹnubọ rẹ lórí program olùlọ́fà olóyè dàbí ẹni pé tẹ bá rí ọkọ àti ìyàwó tó ní ìjù ẹni tó mọ̀ kọ̀kọ̀ kó má sọ̀rọ̀ kó má gbẹnu ẹ̀ sí kó má sọ̀rọ̀ rárá nítorí pé ọ̀rọ̀ kan ni máa sọ fún ẹnìyẹn pé nǹkan tójú tèmi náà rí ń bẹ kójú ẹ rí àtàwọn ọmọ ẹ ò lè ṣàmì tó o bá ti lè ṣàmì má dá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó o mọ̀ nǹkan tó ń lọ láàrin wọn. nígbà tẹ́yìn àti ìyàwó ń sọ̀rọ̀ padà torí ìbẹ̀rẹ̀ ìrìn àjò yìí náà màmá náà lẹ́kọ̀ọ́ mọ̀. à ń sọ̀rọ̀ èmi àti ìyá ń sọ̀rọ̀ on one condition torí àwọn ọmọ mi ìfẹ́ Olúwa àti favour
torí kó tó di pé iṣu gan wá èyí tó jákọ̀bí mi láti kékeré ẹ̀ ni mo ti rí nǹkan tí mi ò sábà experience rí kò tí ì tó ẹni tó ń sọ̀rọ̀ bọ̀ tó bá ń wo fíìmù nígbà tí ó ń wo fíìmù tó bá rí pé bóyá wọ́n jágbe mọ́ dáàdi ẹ̀ mọ̀ sáwọlé fíìmù lásán ni o kọ́ jágbe mọ́ everybody kò kàn á máa wò lọ bọ̀ tó yẹ pé dáàdi ẹ̀ ni wọ́n jágbe mọ́ nínú fíìmù ó máa sáré wọlé lọ máa ké. obìnrin àbọ́kùnrin. ọkùnrin ni ó dẹ̀ jọ mi gan. pé wọ́n tẹ̀ pé ó ní fíìmù kan tí mo ṣe mo pè ní. ká bá ta bá ń bọ̀ nínú fíìmù kan. ìyẹn worst ó lè fi 1 hour sunkún. tọ́ ta ń bọ̀. ó lè fi 1 hour máa. èmi náà lọ ń wò yìí nkú. fíìmù kan wà tantala bàbá wa ń tà tí wọ́n pariwo mọ́ mi tí iná yọ lẹ́nu wọn báyìí kò tẹ̀ kí n fẹ́ wò pé torí pé mo wà ń bẹ̀. kí iná yọ lẹ́nu everybody sára anybody kò kàn ó. ṣùgbọ́n sí bàbá rẹ̀. bọ̀ sí bàbá ẹ̀ yẹn kò lè wọ́ọ̀kì o. so òun ló sì máa ń fún mi ní tí ìyá yẹn wá ti bá mi sọ̀rọ̀ ní ìyá náà tí wá mọ̀ wípé mo fẹ́ràn ọmọ yẹn sọmọ wa ń lo ọmọ yẹn. ọmọ kejì ńkọ́. mo láì èèyàn lè bímọ kó má láìkì ọmọ ẹ. obìnrin ní kejì àbí. ọkùnrin náà làwọn méjì. àwọn méjì ṣùgbọ́n ìkan yẹn. so ọmọ wa ń lo against mi pé ọmọ ẹ fẹ́ bá ẹ sọ̀rọ̀. wọ́n mọ̀ pé mi lè sọ pé rárá. wọ́n fi yẹn ń tà yín. kò dẹ̀ sí pé ọmọ yẹn náà ọ sọ bẹ́ẹ̀ ọmọ yẹn sọ bẹ́ẹ̀ lóòótọ́ ni. sọmọ yẹn máa gba fóònù máa send voice note. kí wàá ní ọjọ́ iwájú ẹ̀yin méjèèjì báyìí ẹ̀yin àtàwọn ìyá wọn ṣẹ̀ṣẹ̀ lè padà kí ni ká máa retí. ẹ lè rántí nǹkan kan a lè padà. Ọlọ́run. ẹ̀sìn lẹ́ẹ̀fẹ́ sọ díẹ̀ fún mi ìní sọ fún yan àwọn tẹ́lẹ̀gùn ò lè gbọ́ ní abala kejì lọ́hùn láàrin mi àti nìkan ni kí ló lè dàgbéyàwó tó lè le tó báyìí ẹ ká ọkùnrin mọ́ lórí ni. rárá kò ń ṣe yẹn kò ń ṣe ká ọkùnrin mọ́ lóbìnrin lórí nìkan ló nǹkan tó lágbára. ọ̀rọ̀ díẹ̀ lè ní. rárá láíláí. kí lá tó bẹ́ẹ̀ bá rẹ̀ ní sọ ẹ jẹ́ ká wọlé wo wọ́n nígbà tí ẹ jáde tẹ pẹ̀lú Ayinlaba generation tí inú rẹ̀ tó ń gbé lọ́tún tó ń gbé lọ́sì wọ́n ní kí ní kò wá ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n láwọn tí wọ́n jẹ́ mákẹ́tà yòókù àtàwọn actor tínú ń bí tínú run wọ́n á dì pàpà lẹ́yìn lórí ọkùnrin yóò afẹ́wò tí ó ṣe dé àní pèsè rẹ̀. wọ́n dì pàpà gidi. ṣé wọ́n já yín lè kan lóòótọ́. wọ́n dì pàpà kékeré ohun ẹ sọ pé okun táwa á rí bọ́mọ mi bá rí á dàrọ. nídìí iṣẹ́ tíátà yìí náà. bá a ṣe rí tó dáa gan la ṣe rí tí ò dáa rárá nítorí pé ìgbìmọ̀pọ̀ marketers tí mi ò ṣẹ̀ tí wọ́n wá jókòó pé bọ̀bọ́ yìí a gbọ́dọ̀ ṣèkà fún òun lèmi ṣe wá rí bóyá ní a gbọ́dọ̀ ṣèkà fún yẹn tèmi náà wá gbọ́ mi ì fetí gbọ́ lásán tí mo wá rí pé wọ́n ṣe é lóòótọ́ ìdí marketer mo ti kọ́gbọ́n ẹ̀sà marketer ló ń kí ẹ̀yẹn o marketer tó ń ṣe ẹ́ nìyẹn o. àwọn ajánilé kan náà tọwọ́ bá sọ. tí mi ò ṣe kankan fún tí mi ò ṣẹ̀ rárá torí pé ṣé òun nìkan ni ó kọ́kọ́ wá látọ̀dọ̀ àwọn onífíìmù wa. àwọn akẹgbẹ́ yín. ta ló ń. níbo ló ti wá. níbo ló ti wá tó tún kí n ṣọmọ Yorùbá ẹja wọnú ẹ. sáré inú yín wọ̀. wọn ò rí ìwọ̀ṣẹ́ bí mo jókòó yìí torí mi tọrọ ọjọ́ lọ́wọ́ anybody wọn mi ìsáyé pé ẹnìbọn kan rí ẹjọ́ mi ò búrọ́kì. àwọn tẹ̀yìn ń pè sí iṣẹ́ ń gbà náà tẹ̀ ń sanwó fún àwọn ò pè yín padà ní pé bọ́ọ̀ tí ẹ ṣe fíìmù ó yá wá kópa nu tiwa. ẹ ṣe mo máa dárúkọ bíi èèyàn kan Fathia Balogun ó pay dues pé Austin ó ṣe dáadáa padà fún ó ṣe dáadáa ó ṣe dáadáa padà fún yín wow ó ṣe dáadáa torí pé ẹ bàbá ẹ wo kámẹ́rà kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ. Fathia Balogun èèyàn ọba ni ìyá ọba ni mo máa ń pè ìyá ọba òun lèmi máa ń pè. ó ṣe dáadáa. ó ṣe dáadáa. mo pè síṣẹ́ kan wọ́n wá ní ìyá ọba mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní next 2 weeks wọ́n ní kábíyèsí mo ti gbọ́ mo tún wá ń pè mo rán létí mo ń ṣe Austin kábíyèsí mo fẹ́ wá ya fíìmù ara mi ń pè mí mi lè gbàgbé láìsí yẹn mo fẹ́ wá ya fíìmù ara mi mo tún pè mí
ṣé ìwà bá fíìmù ara mi jẹ́ ni. sọ bẹ́ẹ̀. Meanwhile èmi pé kí n sanwó torí mi láì pé when I call you for a job I will pay you. kẹnu ilé tó lẹ̀ dáadáa. gbogbo ẹni tó bá jẹ́ Tóyìn Àyìnmákù Fẹ́mi Adébáyọ̀ everybody wọn ò ní sọ pé àwọn ń gbowó kékeré lọ́wọ́ mi owó ńlá ni wọ́n ń gbà lọ́wọ́ tèmi tí mo dẹ̀ máa san. táìmù kan wà láàrin ọ̀sẹ̀ kan Fẹ́mi Adébáyọ̀ gbọ́dọ̀ wà lórí sẹ́ẹ̀tì mi lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan. nígbà yẹn. bẹ́ẹ̀ mo sọ fún yín. wow. constant set mi dẹ̀ ló gbọ́dọ̀ wà ti Fathia Balogun. constant ni o owó tó ń wọlé látọ̀dọ̀ mi sọ́dọ̀ àwọn méjèèjì kò ń ṣe owó kékeré o nígbà tó yá mo kọjú sí Paso. Pasuma. bẹ́ẹ̀ ni Alhaji ọ̀gá tí máa fẹ́ ya ṣẹ́ngbà ẹ̀ mú gbà Paso ló máa ṣe irú yẹn Paso náà ní ìpè Paso lọ́fẹ̀ẹ́ rí o. ẹ̀ sọ fàlájì. ajé. sálájì náà wá san ọjọ́ padà. ọ̀sán ọjọ́ o. Pasuma náà. ọ̀sán ọjọ́ tán. ẹ dúpẹ́ lọ Paso náà. Alhaji happy birthday to you God bless your new age. àti 40 years on stage. bàbá mo kí yín tán èèyàn ni èèyàn Paso. èèyàn ni. ó dàdé nídọ̀la tí Paso bá ti pàdé mi ní ṣù ọba generation tó bá ti wá ṣáà pé mo dé kó tó dé tó bá jókòó sẹ́ni ẹ̀yìn speaker. tí ó tẹ fóònù ẹ̀ lọ́tọ́ ní mọ́ tẹ fóònù ni. bó ṣe ń tẹ ẹ̀yẹn tí bá ti dé sẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo èèyàn tó bá tó 150 wọn ni jókòó síbẹ̀ yẹn mọ́ wọn àtọ́sí nìkan ló máa wà bẹ́ẹ̀. tẹ́jọ́ wọn sọ̀rọ̀. ajé. ó ṣe dáadáa. gan-an wọn ò tún wá sọ̀rọ̀ lásán àtòjọ́ lásán o. ẹni tó fẹ́ ṣẹ́wó nìyẹn o. àfisí mi lápò èèyàn ní Paso. èèyàn ní Pasuma. wọ́n ṣe dáadáa. èèyàn dáadáa ni. ó ti yé yín. èèyàn dáadáa ni. pé mo wá pé Paso. èmi náà ní sórí tèmi ni o. mo tọ́jú ẹ̀ Pasuma èèyàn dáadáa ni. torí wọ́n ṣe dáadáa débi pé tí máa pè wọ́n máa gbowó iṣẹ́ o it's normal thing o. wọ́n tún wá ṣe dáadáa kan tó le gan nígbà tí mo fẹ́ ya ọ̀gá ńlá. lọ́dún wo báyìí. ṣé gbà yẹn náà ni. nígbà yẹn ni. Paso wá ní àwọn mákẹ́tà wa bẹ̀rẹ̀ sí ní pé Paso àmáyé kọ́sítì ya ọ̀gá ńlá mú ẹ lára Paso ṣe ìjọ ọ̀gá ńlá ń gbà yẹn. tọ́lá pé ọ́sìn ó yà. bẹ́ẹ̀ ni so wọ́n mọ̀ pé máa yà gbogbo orin tó bá ti jáde nígbà yẹn tó jẹ́ trend èmi ni máa kọ́kọ́ ya fíìmù yẹn. màá tẹ̀ ti ṣe pósítà ṣé ń ṣeré ni. ṣé ń ṣeré ni. ṣé tẹ́lẹ̀ ń ṣeré ni. ẹ sọ sí kámẹ́rà tẹ́lẹ̀ àwọn ń ṣeré ni. ṣé ń ṣeré ni. wọ́n ti wá pe Paso pé ó kò gbọ́dọ̀ jẹ́ kí n ya fíìmù yẹn Paso ti wá ṣe screenplay ọ̀gá ńlá first film ẹ̀ tó fẹ́ yà as produced by Pasuma òun lọ̀gá ńlá ẹ̀ ó ti ṣe screenplay wọ́n ti wá gbọ́n pé mo ti ṣe screenplay ọ̀gá ńlá báwọn mákàtà ṣe ń pè ní Alhaji ó sì ò gbọ́dọ̀ ya ọ̀gá ńlá mú ẹ lọ́wọ́ kí nìkan kankan mo ṣáà ti gbọ́ lórí ṣíṣe bẹ́ẹ̀ ni inú rẹ̀ tó náà yẹ ń já a dẹ̀ ti ṣe pósítà ìlú Mr. Austin kí ni a máa ṣe báyìí mo ní Nuru ẹ farabalẹ̀ má fọ̀ ṣebí mi máa rí Paso mo bá dọ́dọ̀ Alhaji ìgbà tí mo lọ sọ́dọ̀ Alhaji wọ́n ti ń pè Alhaji wípé Austin ti ń bọ̀ o gbogbo story tí ò bá ń kó fún ẹ kó gbọ́dọ̀ wọ́ọ̀kì o wá délé Alhaji ilé Alhaji dẹ̀ rí àwọn ẹtọ́ráǹdì bàbá wọ́n yà wèrè bí màálù ni o. àwọn jàkúsì à ń kó bẹ́ẹ̀ ni láyé àwọn jàkúsì ni jàkúsì but bọ́ọ̀ yà wèrè tó tún bá ti dé bá ní kábíyèsí wọ́n mọ̀ pé Paso fẹ́ràn mi ẹ mọ̀ pé kí èèyàn fúnra rẹ̀ àwọn tó ń bá ṣiṣẹ́ kó tún fún wọn sí pé mo láìkí ẹni. sọ àwọn náà tó mọ̀ pé eléyìí èèyàn ọ̀gá ni o. bẹ́ẹ̀ ni ìgbà tí máa délé ọ̀gá mo kàn jókòó ọ̀gá ò tètè jáde kó mọ̀ bóyá fẹ́ sọ fún mi pé ò ní ya fíìmù yẹn ìgbà tó máa jáde ó kàn rẹ̀ ẹ̀ ni kábíyèsí ó ní àbátú àìlè o kí ló ṣẹlẹ̀ mo ní mo fẹ́ ya fíìmù ẹ̀hún ni mo mọ̀ mo ní mi ti pè é wọ́n ní ẹ̀hún mo ṣe bọ́ọ̀gá ńlá ló fẹ́ yà. ìdí ẹ sọ sí nìyẹn. mo ní bàbá báwo lè ọmọ yẹn kọ́ tí mo ti gbà lórí Paso rẹ̀ láṣìírí ṣé ọmọ yẹn kọ́ tí mo ti gbà lórí fíìmù tó fẹ́ ọ́sìn mo ti ṣe screenplay fíìmù yìí kí ló máa ṣe mo ní bàbá ẹ̀ lè ṣe screenplay ó ní mo ti ṣe èmi àti Muideen Sásùlù làjọ ṣe mo ní ìdí tẹ̀ fi lè ṣe nípa ọ̀gá ńlá lórúkọ yín ṣé wọ́n promote orúkọ yín fúnra yín ni ẹ jẹ́ kí bàbá yín promote ẹ̀ sí. o lè má sọ tán alẹ́ fún yín náà ẹ má ṣe ẹ má tún ṣọ̀gá ńlá mọ́ àwọn èèyàn ti mọ̀ yín lọ́gá ńlá ẹ jẹ́ kémi tí mo jẹ́ sàábé yín kì í ṣọ̀gá ńlá. sàábé lẹ́yìn sàábé ni. táà ní sàábà tẹ̀yìn. sàábé pọ̀ lẹ́yìn mi o. ẹ̀yin náà tún láwọn sàábà. ẹ kì í rà.
so wọ́n ní ẹ wo Austin lọ yá jàre. lọ yá jàre. wàláì. lẹ́ẹ̀kan sí ẹ tún dúpẹ́ lọ́wọ́ Pasuma tí ò já ikú lẹ̀ ń bẹ̀ yẹn. Alhaji Pasuma Wonder Swahili ọ̀gá ńlá. Alhaji Pasuma Wonder ẹ ṣe èmi náà dúpẹ́ tèmi o èyí tí ìtẹ̀yí tẹ́ ṣe fẹ́ mi màá tọ́jú àmọ̀ sọ́jọ́ tá a bá yára. Pàṣẹ ṣe dáadáa ṣáà kan má pa. ó ṣe dáadáa. Fathia náà ṣe dáadáa. ṣe dáadáa. mo wá pe Fathia débi pé wọ́n á ní mo fẹ́ mo wá pe jẹ́ mo máa fẹ́ ìyá Khalid ok mo fẹ́ sanwó mo ṣe ń pè yín lẹ́la ó kọ̀ kọ́ ti fún ọ ni ó kọ̀ mẹ́sẹ̀gì mi ò láì kan tó sọ fún mi. wọ́n sì inú mi ò dùn gbogbo bó ṣe bá ìjà tó Fathia wà lára àwọn tó jẹ́ kí n padà sí Nàìjíríà again. ẹ kúrò ní Nàìjíríà nígbà kan ni. mo kúrò ní. nígbà tí ojú ogun yẹn le gan. wọ́n ń ṣàgùn ni àbí ẹni náà ṣe. tóògùn pé gbọ̀gbọ́ ìṣá ó gbọ́dọ̀ ṣubú. tọ́tún ṣe hàn sí mi. sórúkọ Ọlọ́run ni ó fa wọlé àbí nǹkan míì náà. àní wọ́n ṣe hàn sí mi báyìí. ṣé kí ni ogun iṣẹ́ kò sì kò kanu rẹ́tò náà. ó kàn jù ó kàn tán. kàṣà. ní mi ìfẹ́ sọ̀rọ̀ débẹ̀ lẹ́ẹ̀kan ọ wò ó pé tí n bá ti mú ẹni yìí agbára ẹ̀ rèé ẹja kọ́kọ́ mú èlé wọ́n kọ́kọ́ mú balẹ̀. àwọn tó wá ṣe léṣe ti ẹ mọ̀ wọ́n. mo mọ̀ wọ́n. fẹ́ẹ́ dárúkọ ẹ̀dá sọ̀rọ̀ kan sí kámẹ́rà. láti iléeṣẹ́ AK Media tí a ti ń dábìrì tí a ti ń rọ̀ bí òwe ọ̀gá wa àti aláṣẹ wa arábìnrin Ọlájùmọ̀kẹ́ Yọ̀sọ́lá ọmọ akíndẹ́jọ́ ayé àṣekún ní ká fi eléyìí kí bàbá pé ẹ ṣeun tí ẹ wá o. ẹ ṣeun Ọlọ́run ni. iléeṣẹ́ yóò ní jóná o. àmín o. a máa bá yín bẹ̀ tá a bá ti wá. aláwọ̀ àmín. tí ẹ bá rántí gbogbo ìtẹ́tíṣe sẹ́yìn gbogbo wà tó dùn tó dáa tó ó ń dùn lásìkò náà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín. bó ló ṣe mọ rí lára yín. kò sí bóyá máa ń rí lára mi torí pé Ọlọ́run kẹ́ mi ní àsìkò yìí náà mo ṣe dé padà mo wá ya sinimá mo ya fíìmù lórí fíìmù lọ́wọ́ báyìí. àwọn kan tí wàá jókòó tó ejò ta ni bọ̀bọ̀ yìí ó ya wèrè ni wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n ní irú ọkàn wo ló ní tó yìí ẹni tí ò tú tí mi tún rò pé ó lè sọ fún mi pé Austin wá direct fíìmù mi lásìkò yìí wọ́n tó director tó pọ̀ síwájú oníṣẹ́ fẹ́ gbọ́ bí a kẹ́ má bínú Austin ló máa darí eré lẹ́ni tó lórúkọ ni. wọ́n ti ń pè yín padà pẹ̀lú ògo Ọlọ́run ọba aláwọ̀ tí ń ṣe kékeré pẹ̀lú ògo Ọlọ́run ọba aláwọ̀ rà produce léraléra báyìí. báyìí pẹ̀lú ògo Ọlọ́run ọba aláwọ̀ rà ẹ̀ ní di ológo àná. àmín. gbogbo ogun tí ó ti ṣẹ́ kò ní gbérí mọ́ wọn. àmín. lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ọmọ lọ́dọ̀ gbogbo ẹ̀ padà yóò padà máa dùn náà ni. àmín. pẹ̀lú ògo Ọlọ́run àwa náà ní di ológo àná o. àmín. iléeṣẹ́ wa níbi AK Media àwa náà ní di ológo àná Adémọ́lá Kazeem náà ní di ológo àná àti gbogbo ẹni tí ẹ̀ ń wò mí káàkiri àgbáńlá ayé. Adémọ́lá Kazeem lórúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú ọmọ àjàlá ẹ̀rin ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkàjẹ́ adéròmọ́ ọmọ adéníyì lọ́jà àtúkù ọmọ olùpàpọ̀ dada ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń wò mí o ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń tẹ́tí sí wa sàárẹ̀ dùn ẹ̀kúlé o.